ọ̀rọ̀ ti padà dójú ẹ̀ báyìí o ẹ̀yin èèyàn àáfàá Súnà ti wọ yọ́yọ́ ó ti wọ gòbé o bẹ́ẹ̀ ni níbi tọ́rọ̀ dé dúró báyìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn ọlọ́pàá tìlú Èkó lálágbọn wọ́n ti kọ̀wé ránṣẹ́ sí àáfàá Súnà wípé your attention is needed o pé kó máa bọ̀ wá sí alágbọn nílùú Èkó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé onírúurú àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní sọ fún lọ́lọ́kan òjọ̀kan pé call conversation tó bá wà láàrin ìwọ àtẹnìkan secret ló gbúdọ̀ jẹ́ tó bá fẹ́ máa gbọ́ gan-an o gbúdọ̀ máa dá a gbọ́ nínú yàrá ẹni because òun record àwọn èèyàn without their consent àwọn ọ̀rọ̀ àṣírí tẹ́tijọ́ sọ ní kọ̀kọ̀ tẹ́tijọ́ sọ lábẹ́ ìyẹ̀wù tẹ́jọ́ ń pera yín tẹ́tijọ́ sọ ó bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù ẹ̀ láì jẹ́ pé bóyá o take permission látọ̀dọ̀ wọn pé ẹjọ́ sá o mo fẹ́ rìkọ́ọ̀dù kọ́ọ̀lù yìí ni o take permission ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù call conversation àwọn èèyàn ó wá post ẹ̀ sí online gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn ọ̀rọ̀ tó yẹ pé tí méjì ò gbọdọ̀ gbọ́ sí gbogbo ayé wá gbọ́ tán yányán eléyìí ní agbára o bẹ́ẹ̀ ni kò wá kí ṣàwọn èèyàn lásán odidi Saheed Òṣùpá Sheikh Àmì Ọlọ́run àwọn èèyàn Ọlọ́run tó jẹ́ pé àwọn kan ń wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run Saheed Òṣùpá tó jẹ́ pé ó ń kọ etí gbogbo ayé ti gbá tiẹ̀ ọba orin eléyìí ní agbára o bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wọ́n fi lẹ́tà kan ránṣẹ́ lónìí ẹ jẹ́ n ka díẹ̀ fún yín nínú lẹ́tà yẹn òun lẹ́ ń wò yẹn o lẹ́tà yẹn lẹ́ ń wò yẹn o the Assistant Inspector General of Police Force Criminal Investigation Department FCID Force Headquarter Annex PMB 12 kìnnìkan bla 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 alágbọn ni o alágbọn close tí ń bẹ ní Ìkòyí nílùú Èkó date wọn náà kọ sórí kìnnì on the 21st of April 2026, Mr. Saheed Tóyìnbó Àfáà Súnà now letter invitation only the Force Criminal Investigation Department Annex Lagos is currently investigating a case of cyber talking defamation of character invasion of privacy and conduct likely to cause breach of peace, in which the need to get certain clarification from you has become imperative. Àkọ́kọ́ nìyẹn o, ẹlẹ́kẹ̀ẹ́ tó wà ń bí ó ní, in view of this, it is requested that you kindly report at the Force Criminal Investigation Department Annex, Alagbon Close, Ìkòyí, Lagos on Friday, 24th April 2006 at 100 hours to this time. Sí àkókò ìgbà tó ń sọ yẹn tó túmọ̀ sí pé ọjọ́ bíi mẹ́ta sí bíi mẹ́rin ni àǹfààní tí wọ́n fún láti report sí alágbọn ní ọjọ́ Friday. Ọ̀la ní Friday o, ọ̀la òní ní Friday o. On your arrival, you are to meet the OC blah blah blah. Now, ibi tọ́rọ̀ ìdé dúró báyìí, wàhálà ó ṣẹlẹ̀ o. Tó bá jẹ́ pé láti fi make owó online ní kíní gbogbo owó tí olúwẹ̀ ti make gbogbo ẹ̀ pátápátá ni ó ná sórí ẹjọ́ Ọlọ́run má jẹ́ arógun ẹjọ́ ẹ̀yin èèyàn bá ń comment kẹ́ máa like ẹ sì máa bá ń pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ rí i pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí kódà Sheikh Akeugba Gold wọ́n lọ sọ́dọ̀ Àfáà Súnà tí wọ́n jọ ṣe fídíò kan tó dẹ̀ rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tọ́rọ̀ kàn kódà bàbá Kọ́lá Olóòtú náà ọmọ Àdábánijà àwọn náà dá sọ̀rọ̀ yìí wọ́n fojú sọ fẹnu sọ fi gbogbo ara sọ wípé nǹkan tí Àfáà Súnà ṣe ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ ló ṣe apology ó ṣe apology Saheed Òṣùpá ó ṣe apology fún Sheikh Àmì Ọlọ́run àti gbogbo àwọn tọ́rọ̀ ti tabá ó ṣe apology fún gbogbo wọn pátápátá àmọ́ kàkà kéwé àgbọ̀n dẹ̀ kòkòkò báyìí ní tún lé sí ó wá jẹ́ ohun tó ya ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu wípé Àfáà Súnà tún wá lọ ṣe another video entirely ó tún reveal another deep
secret conversation tí ń bẹ láàrin àwọn àti Saheed Òṣùpá wọ́n tún release yẹn jáde fáyé, gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ọ̀rọ̀ yìí ní agbára o, Ọlọ́run nìkan ni ó jẹ́ kó bọ́ kúrò nínú ilé tí ó tẹsẹ̀ bọ̀ yìí. Ìwé yẹn lẹ ti rí yẹn, bẹ́ẹ̀ ni mo sì ti ka díẹ̀ fún yín bẹ́ẹ̀. Tí ẹ bá tún fẹ́ kà síwájú díẹ̀ sí, ẹ farabalẹ̀ ká picture yẹn, àwòrán yẹn ni mo gbé sí ojú fọ́nrán eléyìí tí ẹ ń wò yìí. Mo ní sáré fi tó yín létí ni, ìlérí tiwa ni àwa múṣẹ gẹ́gẹ́ bá ṣe ṣèlérí pé àníjẹ́ kójú wa fọ́, bẹ́ẹ̀ náà la sì ń jẹ́ kí tiwa di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. Àdàbà ọ̀nà ni à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀, àdàbà atútì fòfẹ̀rẹ̀, awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun, àlùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.